Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí Face TV Africa. Àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá sí ọba aláyé, ọba káàárọ̀ oòjíire, Ọọ̀ni of Ifẹ̀, ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọjájá II. Kò sí káwa má rí ká má sọ, kò sí ká gbọ́ ká má wí. Mo fẹ́ kí gbogbo wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ọọ̀ni of Ifẹ̀, ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì àti olórí Naomi Sílẹ̀kùnọlá. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin, ohun tó máa ń ṣẹlẹ̀ láàrin olólùfẹ́ méjì ni. Èmi nígbàgbọ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin olólùfẹ́ méjì tó wá sí bí wọ́n ṣe máa yànnàná ẹ̀ àbí wọ́n ṣe máa yanjú ẹ̀, ohun tó máa ń já sí òun rèé. Ọba Ọọ̀ni of Ifẹ̀, ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì, gbogbo wa mọ̀ wípé ọba ọ̀wọ̀ ni, ẹni ọ̀wọ̀ ni, ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba ni, kò ń ṣe ni à ń rí fín. Àmọ́ mi ò mọ bí nǹkan ṣe lè wá ṣẹlẹ̀ báyìí tó fi máa jẹ́ wípé gbogbo àwọn èèyàn tí wọn ò bá tí ì dé orí ẹ̀rọ ayélujára, wọn ò tí ì sọ nǹkan tó ń pè ní ẹ̀dùn ọkàn wọn. Kò ń ṣe dandan tí Sílẹ̀kùnọlá olórí Naomi bá tiẹ̀ ń hùwà tó ti jẹ́ pé nǹkan kan wà nínú ẹ̀ tó ń gbìyànjú láti sọ síta gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́run dá olórí Naomi. Ẹ̀dá tọ́lọ́run dá ni wípé olókìkí èèyàn ni, bí gbogbo wa ti mọ̀, ẹni ńlá ni látara ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì. Ṣé dandan ni kí gbogbo wa wá ní nǹkan kan lára àbí ká ní nǹkan kan tó ń dùn wá tí a bá ti dé ẹ̀rọ ayélujára àti mọ̀ pé a fẹ́ ṣe nǹkan báyìí? Olórí Naomi Sílẹ̀kùnọlá ó sọ̀rọ̀ jáde lórí Instagram handle nípa àjọṣepọ̀ tó wà láàrin òun, Ọọ̀ni of Ifẹ̀ àti ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì, wípé òun ti fi òpin sí. Olórí Naomi ní òun fi òpin sí, ó sì dúpẹ́ wípé òun jàjàbọ́ nínú ìrìn àjò tó ń rìn láàrin Ọọ̀ni of Ifẹ̀ àti òun gan fún alára ẹ̀. Ẹ jọ̀ọ́ kí la lè pè yìí? Lóòótọ́ àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin tó máa ń fa ìkùnsínú, tó máa ń fa ìjà, tó máa ń fa kí ènìyàn sọ pé mi ò ṣe mọ́. Àmọ́ ṣé a máa ń rò ó ṣá ká tó ṣe é? Olórí Naomi Sílẹ̀kùnọlá ti wá fi òpin sí ìfẹ́ àti ìgbéyàwó tó wà láàrin òun àti ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì. Èyí jẹ́ nǹkan tó dùn àwọn èèyàn jọjọ. Èyí jẹ́ nǹkan tó dùn àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀, wípé ó ṣe máa jẹ́ ọba Ẹniìtàn Ògúnwùsì ni èyí máa ṣẹlẹ̀ sí. Èmi wá ń béèrè lọ́wọ́ tiẹ̀, báwo ló ṣe kángun sí wọ? Bó ṣe kángun sí mi lèmi sọ. Ẹ má jẹ́ kó jẹ́ wípé gbogbo nǹkan tí a bá ní nínú ọkàn wa àbí tó bá ń dùn wá nínú ọkàn wa la máa gbé jáde síta fún àwọn èèyàn láti tètè mọ̀. Àìpẹ́ yìí ní Ọọ̀ni of Ifẹ̀, ọba Adéyẹyè Ẹniìtàn àti olórí Naomi ṣe ọjọ́ ìbí fún ọba Adéyẹyè Ẹniìtàn, tó sì kúnlẹ̀ síwájú ẹ̀ tó ń dúpẹ́, tó ń ṣe ohun mèremère nínú ayé òun. Ṣó wá jẹ́ pé àsìkò yìí ìgbà á ti gbọ́ wípé àwọn nǹkan kan ṣẹlẹ̀
láàrin olórí Naomi àti ọba Adéyẹyè ní Ìtàngúùsì tó fẹ́ fa ìpínyà láti bí ọdún kan sẹ́yìn. Àmọ́ kò sí ìgbéyàwó tí ènìyàn lè ní tó ní sí kọ́nú náà kankan nínú ẹ̀. Ẹ máa bá wa kálọ, a tún máa tẹ̀síwájú, àmọ́ ẹ wo àwọn ohun tí olórí Naomi ti ṣe nígbà tó wà ní ààfin ọba Adéyẹyè ní Ìtàngúùsì. Ẹ máa bá wa kálọ. Ìròyìn á máa pọ̀ sí, ìdùnnú á máa pọ̀ sí, àwọn ọmọ á máa pọ̀ láàfin, ìfẹ́ ní á máa pọ̀ sí, olórí á máa pọ̀ sí. Ṣé inú bàbá rẹ̀ yóò dẹ̀ kanlẹ̀? Ẹlẹ́ni ni ó kanlẹ̀. Ó dẹ̀ nìyí. Ẹ bá mi ṣe kábíyèsí fún bàbá. Kábíyèsí is the husband of my youth. I enjoy calling him that. God bless him for me. Huh? I'm still a youth. Mama youth is one of me. So thank you so very much. Thank you. And know this, that we love you. I would always say we go up. We love you so much. People that love we go love we. And the people that love we look at our princesses of the stars. Gbogbo love me. Look at our pasero. Love me. God, we always love you. I know they love you so much, my darling. More money. Everyone, please say thank you to Kábíyèsí for me. Wọ́n máa pẹ́ lórí ìtẹ́ yìí, wọ́n á lè pẹ́ fún wa. Wọ́n ká tó wá tẹ̀síwájú, mo ṣì wà nílé àwọn ọkọ mi, ilé àwọn bàbá mi àti àwọn màmá mi. Mo délé mo rí àwọn màmá, mo délé mo rí àwọn bàbá. The family of Ogunwusi has deeply touched my spirit today. So much. Àwọn ìdílé bàbá, they've been wonderful today. They've been so wonderful, not just today. I actually did not plan anything like this, to be honest. Mo kàn ní kí n jí láàárọ̀, kí n gbé Ọlọ́run tóbi, kí n bẹ̀ lọ sùn ni. But you see, it's been a covenant of God upon my life. Ọdọọdún ni wọ́n máa ń ṣe bí orò ni. And so I said this year, I just want to sleep and say thank you to God in the living room. And one of Kábíyèsí's sisters, Yèyétù, wọ́n pè mí, wọ́n ní báwo la ṣe fẹ́ ṣe tọdún yìí. And I just didn't know how to say, mo fẹ́ sùn, mo fẹ́ jí mi. Mo ní bẹ́ẹ̀ bá ṣe ní ká ṣe ṣe ni. And to the glory of God, for those who are close to me, they will know that it's not really, I don't know how to put it. How could this have been me alone? They stood by me, every one of them. So cool, like, bàbá mi gidi ni wọ́n. Mo kí yín o. Mo fi ti Adétadé kí yín. Ẹ jẹ́ kí yín dáadáa. Mo fi Adétadé kí yín. Wọ́n máa ń kọ́. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ lára máa bá wọn gbá. Àwọn tó máa dáná fún sòpò wà nílé wa. A máa so jẹ fún wọn. Ìgbà tí mo kọ́kọ́ rí sòpò, mo sọ fún Kábíyèsí mo ní sòpò tàn mọ́lẹ̀. Àwa tí kọ́kọ́ ìyá bẹ̀ yẹ. Soko is handsome inside, is handsome outside. Several won't need introduction. One fine one is the delight of many beautiful women. Kábíyèsí ti máa ṣàyí mi ò rí ní mọ́.
gbé lórí ìwọ̀n. Kábíyèsí ẹ ti pọ̀ jù. Ẹ pọ̀ gan àríwá yìí fún mi. Wọ́n ní ká ọ̀rọ̀ máa jẹ́ díẹ̀. Bàbá handsome mọ̀ gbọ́dọ̀ jó. He's in his own class of handsomeness. I said he's tallest among men. Ẹ̀dẹ̀ ga mi ò tí ìrọ́kùnrin tó ga tó ní. Honestly, ní gbogbo bí táwa ẹgbẹ́ tó lẹ̀ ṣe wọlé ní ẹ̀rú wọlé ni. Bàbá yẹn hands gan ni. You are my bubble. Bàbá tí wọ́n wo ìṣẹ̀lẹ̀ dáadáa. Mo tún wá fẹ́ kí ọmọ ọba gidi tó pọ̀ gidi Prince Adétúnjí Ògúnwùsì láti mi ni wọ́n ní ìfọ̀dàpọ̀. I am very honored. I will say I never knew that you can honor me this way. Daddy, I never knew that you can honor me this way. I never knew that you can honor me this way. I say honor me this way. Thank you, Daddy. God bless you, sir. Èmi nìkan tán, ẹ pọ̀ gan-an. Tabali bàbá tabali bàbá sọ pé àwọn pọ̀ gan-an ni. Thank you, sir. Ẹ kú ìfẹ́ mi. Èmi kì í ní tíntín náà. God bless you, sir. Gbogbo èkó ló wọ bí lẹ́nìí. Gbogbo lè ṣe àdẹ̀wà ń bí just for this little me. Ẹ ṣe gan ni, sir. And àwọn yèyé mi gangan, like I said the other time, they helped put this together. It was their, how do I put it? One inspired me, one the spirit love. So thank you, ma. Ẹ ṣe gan ni látorí ìyé Fọláṣadé, mọ́mì mi ní ilé òkè òtórúkọ yẹn pè. Títí dé ìyé Adéṣọlá, àdé ìyé Adébímpé, ìyé Folúṣọ́. Gbogbo wọn ni wọ́n máa ìyá Adébímpé máa ń kó sí orí mi gan-an ni. Tó bá ti wọ ọbẹ̀ ó máa ń wú ni, màá ní ṣé mi náà. Ó ní wọ́n ṣe máa ń ṣẹ́jú mọ́ mi, bàbá lórí ojú yẹn. Orí yẹn máa ń lẹ̀ gan-an ni. Nígbà tí mo ti rójú yẹn lára bàbá ni mi ti lọ mọ́. Mo ní mo dé sílé bàbá mi. Ẹ ṣé gan-an ni, thank you to all the family members. And to the very beautiful princess of the source, very bona fide, first before any. God bless you. She's ìyá mi nìyẹn, you know, she's my husband's heart. Princess Adiola, God bless you. I am so honored to èmi náà, ìyá ọkọ mi, ẹ ṣé gan ni, God bless you, God bless you, God bless you. Thank you for coming. All the way from Abuja, everywhere, you thank you. And to all the princesses of the sauce. And you tell me, you tell me, sauce is in my town. Tell me, Japanese, Yoruba, flavor, no. So I need pepper. And she gone me. God bless you. Mo rí yín mo kí ẹ kí bàbá kan rárẹ̀rìn mú sẹ́yìn ó wọlé sí wọn lára lórí gbogbo yín o. God bless you. Princess Fọláṣadé, if I'm not mistaken. Oh, there is another daughter of Kábíyèsí in here. Òyìnbó ni wọ́n níjọ́ tí mo rí orí, oh my goodness. Ẹ fọ́ ìlú yín gan ni ṣé ẹ mọ̀ ẹni tó jẹ́ ní òkú oṣù lè bí pupa nìyẹn. Tí a bá pa gbogbo náà bí iná sì máa wà, àbẹ̀rù jẹnẹrétọ̀. That's your adopted daughter of Kábíyèsí. God bless you, Dr. Elizabeth Jacqueline. You are wonderful. You are amazing. In fact, I just said maybe she would come or she wouldn't, and you honored me this way, and you are looking so beautiful this night. God bless you. God bless you. I don't want to take too much time, but I said I must do it. With the fellow, I want to leave.
ẹ jẹ́ kí n tún sọ́dọ̀ wòlíì ká tó máa bọ̀ lọ́dọ̀ iye Naomi tó rọ̀tọ̀ láyé wọn ìyá nìyá yẹn prophetess Mary Olúborí ọlá ń bí wọn nú ní òkè wọn bẹ́ẹ̀ ni àwọn ọlá màmá yẹn máa ń bí ọdún gan ni. God bless you ma, God bless you, God bless you, God bless you. Wọ́n ní yé blọ́ọ̀gì yín wọ́n máa blọ́ọ̀gì wa lọ ni. God bless you ma, ẹ ṣé ẹ kú ìdìde, thank you for beating the traffic and everything and for supporting and making sure we have a beautiful night today. Ẹ ṣé gan ni ma, God bless you. Mo kí yín o, àwọn family mi, àwọn èèyàn mi, God bless you. But I gbé you know I would have married you if you were another one. Can't possibly listen, honestly, but Ewa, you live for more intimacy. So, God bless you, my darling brother, my sweet brother. But I fear, thank you for still staying with me and standing by me. Priscilla Yatabita Osheo Monifero, thank you. Similoluwa, I love you so much. I love you. Thank you for representing. I can't be all up in people's faces, but you do that for me. Thank you, thank you. Anytime. I'm also getting love, Kábíyèsí gan nìyẹn. Nígbà tí mo gbọ́ pé oh my God, àwọn tí mi lè bọ́ sí mi lé, orúkọ yẹn dùn gan ni. God bless you, God bless you. Everyone who has come from all the queens that came from their kingdom to celebrate with me. Everyone who made today possible. If I did not mention your name, then I get back. If I just didn't mention your name, know that I can't spend the whole day being you know, but me. I love everyone that is in here. Thank you for coming out tonight. Thank you for waiting and being patient with us. Lord, may you shake on. Thank you for representing me here all the time. God bless you, God bless you. Gbogbo ẹ̀yin bàbá àti màmá olórí, àwọn ọba aládé tó jáde, gbogbo àwọn ará inú ààfin, ẹ kú fẹ́ mi, ẹ ṣé gan ni. God bless you. Ẹ lọ́wọ́ ọ̀tọ́jú lára mi, ẹ ṣé. Thank you all. God bless you for coming tonight, and I hope that you enjoy the rest of tonight because kò tí ì tán. Orí wà lára wọn gan, ijó dẹ̀ wà lára àwọn èèyàn. So but I just really must say thank you before everyone leaves and they did not hear my Thanksgiving. Ẹ ṣé gan ni. Thank you all. Ẹ ṣe sùúrù. Ẹ má jẹ́ àtàbùkù. I must say thank you to my mother. Kábíyèsí ó ní mo ṣe jẹ́ mi. Ó ṣe jẹ́ ẹ máa rán mi létí mi. Ẹ mọ̀ pé tí yín náà ní queen mother. God, thank you for reminding me. My mom is awesomely blessed by God. She's an amazing woman. You know, she's got this aura, this love within her that radiates on the outside of her. She's just awesome. Honestly, I don't come back there. I don't come back there. So cool hands. Thanks. Amen. But you wish you there. I give you 1 million. Talk me back only 1 million. Share with me. But surely my mom is very wonderful. She's been through all the stress for me. I get really agitated when things are not working, but she's always there. Somebody see me and see, I don't know, she's like a friend to me. I don't know how to keep friends. Whatever she be me at your papa, I definitely understand the spirit in me. You know, sometimes I'm smiling, sometimes I'm not. And she's always there. You know, she's a wonderful woman, wonderful. She would serve me and do everything for me. She sit back, bring me. And it's a like, Mama, so joke, very now. You know, Mommy is just awesome. She's been everywhere with the chef, with the people handling, with the call, with everything. She's event planner, manager, money piece, advisor, pastor, prophetess. Kábíyèsí láwọn olóyè tí mo fi ń fò. Àwọn ló máa ń gbé wa lọ ìpàdé. Ṣé mo mi ò sọ bàjẹ́? But I'm just saying that Mommy is just awesome. She's a wonderful woman. Kẹ̀kẹ́ wá wò wọ́n dáadáa, it's more beautiful. Gbogbo obìnrin ló máa ń jẹ́.
wà bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni. Kábíyèsí ló já mi sí pé wọ́n máa ń fò wọ́n ní ìyẹ̀ so èmi náà wá jókòó sórí ìyẹ́ yẹn dáadáa ká lè máa fò. So mommy, God bless you ma. Ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. I must say thank you to my daddy in absentia too. I got his phone call very early in the morning to say you are blessed. I'm blessed to have you as a daughter. And we have your support and prayers. Thank you, Daddy, wherever you are. Mami, ọmọ Kẹ́hìndé, Èjìrí ará Àṣokùn, Ògúnṣèyí, ọmọ Olóńgbò Ẹ̀gbin. Ẹ ṣé wa nílé sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ, a gbọ́ pẹ̀lú òdo lọ, tura lọ kábíyèsí. Àgbọ̀n púpọ̀ bá gbọ́ pẹ̀lú ìfẹ́. Mo gbọ́ngàn ní bọ̀ṣẹ́, bàbá sọ́lé ìdílé àmà sọ lọ́tọ̀ mi. Bàbá, Ese. Lórí. Àwọn bára. Ẹsẹ̀ bára. Àsìkò. Aṣá lè ṣe yẹn, ibẹ̀ náà nìyẹn ṣẹ́wọ̀n ìpín ẹ̀. Bẹ́ẹ̀ ṣùkú náà ta ṣe lè ṣe ṣùkú síbẹ̀. Ọjọ́ mi. So thank you very much. Thank you all for making me smile. It's a whole lot of effort. Ẹ ò pé bàbá kan máa ń rẹ́rìn-ín. Mo ló lè ka pọ̀ ta láìpọ̀. Ó kàn máa ń rẹ́rìn-ín ní sẹ́ẹ̀. Nínú ẹ máa ń múyàn wọ́n lẹ́nu. Ó ṣe mọ̀ ẹyin tí wà ní skáàsì. Ó skáàsì nínú ìdí alọ́pàá tó ní bàbá. Ó skáàsì náà ni. So ẹyin tí wọ́n ló máa àjọ sí ojú tèmi. Ṣé mọ̀? So thank you all for taking me as I am. I love you so much. I'm deeply grateful that this day is this awesome. I didn't think you would come out for me like this. I didn't come with there and keep going on. I say thank you to him for coming my way and making me his mother. Eshegoni, my very honorable guest, Fadeshola, I love you. Thank you. Eshegoni. So the music can continue. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.